nínú àdámọ́ Yorùbá àwọn ọmọ rẹ̀ ni ó máa jẹ́ olórí lé a lórí. So tí Aláàfin bá ń claim wípé òun ló lórí gbogbo ọba Yorùbá, tó bá jọba Yorùbá o tó sì jẹ́ ọmọ, tó bá jẹ́ ọmọ Oòduà, òdodo ni o. Òun náà lọ́ba tó ṣẹ́kù tó jẹ́ ọmọ bíbí Oòduà. Torí èyí tó hàn jù nóòtàn Ọọ̀ni ò kì í sọmọ Oòduà o. Ọọ̀ni ò kì í sọmọ Oòduà o. Wọ́n bá àwọn Ọọ̀ni àwọn ìran wọn Oòduà gan bá wọn nífẹ̀ẹ́ ni. Nítorí pé gbogbo àwọn ọmọ tọ́jọ́ ọmọ Oòduà báyà bíi méje bí wọ́n ṣe máa ń wí, wọ́n kúrò ní Ifẹ̀, wọ́n láwọn lọ rèé gbìjà bàbá àwọn, ló jẹ́ kí oyè ipò tí Ọọ̀ni wà ń, ló jẹ́ kí oyè yẹn wà ńlẹ̀. So Aláàfin òun lọmọ gangan ojúlówó tó jẹ́ ọmọ bíbí Oòduà. Oòduà Ọọ̀ni èyí ṣe ara Oòduà, abọ́ rẹ̀ ni wọ́n, olóòṣà ni wọ́n. Ṣé ibi tí wọ́n ń rólé òun nítorí pé tí wọ́n ń rólé rẹ̀ wọ́n ti jẹ́ olórí Yorùbá n tó bí rèé o. Ọọ̀ni kìí ṣe pé mò ń sọ̀rọ̀ pé kẹ́ ẹ má respect ẹ o, a respect wọn gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà, ṣùgbọ́n a gbà wọ́n gbọ́, a tẹ̀lé wọn, wọ́n èyí sì ṣe olórí àwa níbàámu irú ẹ̀sìn tí wọ́n ń ṣe. Èèwọ̀ ni fún mùsùlùmí kó pè wọ́n lólórí òun, tọrẹlẹbọ ni wọ́n, mùsùlùmí lèmi. Ṣé nípa bẹ́ẹ̀ kápá bẹ́ẹ̀ sọ pé olórí Yorùbá gágágágá Aláàfin ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n olórí tí òṣèlú gbé, táwọn olóṣèlú fà lẹ̀ tí wọ́n gbé, tí wọ́n fi agbára òṣèlú tí tó fi áńjẹ́ lórí ilé àwa Yorùbá lórí òun ni Ọọ̀ni. Ṣùgbọ́n tá a bá fẹ́ tútàn wò, tá a bá fẹ́ sọ̀tàn, Aláàfin ló lórí àwa Yorùbá, òun ló lórí ọba, òun lájọ tán. Báwo wá ní méjèèjì ṣe yàtọ̀? Kí ni yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì? Níbàámu ṣe torí mùsùlùmí gbọ́dọ̀ dúró tóòtọ́, ó sì gbọ́dọ̀ mọ̀ òótọ́. Olórí gẹ́gẹ́ bí èmi tí mo fẹ́ sọ̀rọ̀ bí mùsùlùmí gidi torí ẹ̀ sì pé Ọọ̀ni olórí àwọn ọba tó bá ń àti ẹ tó bá gbà pé ìwọ ló lórí àwọn bàbá Ọọ̀ni, òun ló lórí àwọn tó bá ń tẹ̀lé tẹ́jọ́ ń ṣẹbọ pọ̀. Ẹbọ tí Ọọ̀ni ń ṣeun kì í ṣe olórí tàwa. Olórí Yorùbá tí Aláàfin ọba ṣẹbọ, olórí Yorùbá ni ó lóòótọ́. Ṣùgbọ́n ta ló lórí mùsùlùmí? Ìmáàmù kọ́ ló lórí mùsùlùmí. Ká má máa sọ̀rọ̀ bí ará oko. Ibi ẹ bá ti gbé Islamic system kalẹ̀, ìmáàmù olórí mùsùlùmí ni ó yàn máa kírun fún wọn. Bẹ́ẹ̀ náà ni olórí mùsùlùmí ó ṣe yan àlùkọ́ọ́dí máa dájọ́ ṣẹ̀ríà. Olórí mùsùlùmí ó ní ó yan olórí security Amirul Jaysh. Olórí mùsùlùmí ní ó yan al-mufti, olórí mùsùlùmí. Táwa lólórí mùsùlùmí iná lọ bá mùsùlùmí bí wọ́n ṣe ń jẹ́ bọ̀ káàkiri àgbáyé. Ó wá lè wá ní Amirul Muslimin kó má jọba o, òun ló dáa jù, kó máa yan tó bá dáa, ẹni tó bá ti dáa ni wọ́n kó máa yàn délé. Ṣùgbọ́n ká pé wọ́n bá wá sọ pé àwọn ò yàn báwọn, ọba làwọn máa yàn, tó sì jẹ́ pé ọba yẹn wọ́n fi tì sí pé ọba ìsìláàmù ni, ọba náà dáa. Ọba ni ó wá yan ìmáàmù nínú ìsìláàmù tí a tá ń ṣe káàkiri lágbàáyé, kò síbi nǹkan tó ti change. Ọba ó yan ìmáàmù lọ́ba mùsùlùmí ni o. Ọba ó yan ìmáàmù, ọba ó yan àlùkọ́ọ́dí, ọba ó yan oyè tó pọ̀ tó jẹ́ oyè Islam. Gẹ́gẹ́ bó ṣe pé president ní democracy, òun ni ó yan minister of defence, minister of economy, minister of health, minister of education kankan, tí president wà dé lórí gbogbo wọn. Bẹ́ẹ̀ náà ni ọba as-sultan, ó sì lè jẹ́ al-khalifa, ó lè jẹ́ amirul muslimin, ó lè jẹ́ amir bí emir. Òun náà wà ní àwọn oyè minister àti ẹ̀ náà minister rẹ̀ òun náà ni al-mufti, ra'isul ulama, al-qadi, àwọn oyè tó pọ̀ báwọn. Ìmáàmù kan ní máa yan league of imam and alfa, kò ní agbára kankan nínú ọpọlọ àti inú àgbọ́yé ẹ̀sìn àti inú doctrine ẹ̀sìn àti inú pé èèyàn lajú, kò ní agbára kankan láti yan mufti. It's like kéèyàn sọ pé commissioner yan minister. Ìmáàmù gan kò tó mufti, ìmáàmù gangan fúnra rẹ̀ kò tó mufti.
àwọn ulama wọ́n kó wọn jọ, mufti ní àmọ́ gbé ọ̀rọ̀ wọn jáde, ọ̀gá ni mufti jẹ́ fún àwọn ulama. Bí ìgbà pé ẹ̀ka ń da nǹkan rú, bí ìgbà tí ọmọ nǹkan tẹ́fẹ́ máa sọ lẹ́nu, nípa bẹ́ẹ̀ àwọn òṣèlú ní sọ́ra lẹ́nu, bẹ́ẹ̀ bá ti wọgbó àní wọgbó tẹ̀lé láfi ń kélé àwọn eré àyẹn. Now ibi tá a ti fẹ́ sàlàyé pé èso bẹ̀yẹn, ibi tá a ti sàlàyé pé ta ló lórí wa, olórí àwa mùsùlùmí, ọba tó bá jáde tó pera rẹ̀ lọ́ba mùsùlùmí nílẹ̀ káàró òjìrè lónìí, àbòsí ni ká sọ pé kèso lórí wa. Ọba ni wọ́n ní ọba Olúwo, ó nítàn wípé òun làkọ́kọ́ ọba mùsùlùmí nílẹ̀ káàró òjìrè. Kódà ó ti ń jí ọba mùsùlùmí kí wọ́n tó bẹ̀rẹ̀ sí jí ọba mùsùlùmí nílọrin. Ìwó láti 16 nǹkan kan ní ti ń jẹ ọba mùsùlùmí, ó di ọba 13 tí ó máa jẹ́ ọba mùsùlùmí, ọba mùsùlùmí, ọba mùsùlùmí. Lájọ́ wọn ti gba Islam, ọba wọn ọba mùsùlùmí ni. Lájọ́ náà láti ń lo àlìkọ́ọ́dí, ilé àlìkọ́ọ́dí ni adájọ́ sẹ̀ríà, ọba ní máa ń yàn án. Àlìkàálí ni wọ́n pè ní àlìkàálí, ọ̀nbẹ́dì sí odidi ó kọ ilé kanu níwò ló ti máa gbọ́ ilé àfà, ilé ìmáàmù, ìwò ló ti máa gbọ́, torí pé structure Islam ni. Wọ́n kà pé Olúwo ní emir ní ìyún amir, wọ́n kà pé bẹ́ẹ̀ ni Olúwo yóò wè láwà níní, wọ́n bá ti jẹ Olúwo ráì láwà ní wọ́n gbọ́dọ̀ rí lórí ẹ̀. Inú ìtàn tiwa òun náà ni pé ọba Alámúyè kò sí olóyè rẹ̀ tó gbọ́dọ̀ wá ṣe mítìn láàfin tí ò ní wé láwàní. Tó bá ti wá mú láwàní wá láti ilé, ẹgbẹ́ ògiri kan bẹ tó pọ́n fi àwọn láwàní oríṣiríṣi kọ́ lọ mú láwàní bẹ́ẹ̀, láì jẹ́ bẹ́ẹ̀ ò ní jókòó ṣe mítìn gẹ́gẹ́ bí olóyè. And then nínú ìtàn wa, àwa nìkan lá nìtàn wípé ìmáàmù àkọ́kọ́ àtẹni tó kí dí àkọ́kọ́ táyàn kírun lẹ́yìn ẹ̀ ọba ni, ọba gẹ́gẹ́ fúnra rẹ̀ lọ́kọ́ sí ìmáàmù ní Central Mosque yẹn gẹ́gẹ́. Ojúbọ sí ní Central Mosque, ojúbọ tó ti ń sòsà, òsà tán kó wá láti fẹ̀. Bẹ̀tọ̀ ọba lọ́pa ogbó, ọba fúnra rẹ̀ lọ́pa ogbó òsà yẹn rẹ́, ọwọ́ ni wọ́n lọ kọ́ mọ́sálásí síbẹ̀, wọ́n fi ń pè ní mọ́sálásí ọba. So àwa nìkan la fẹ́ jẹ́ ìjẹ́ máa ń pè ní mọ́sálásí Central Mosque ìlú tó ń pè ní mọ́sálásí kí ni o, ọba, torí ọba rìléètì mọ́ mosque. Orí ilẹ̀ ààfin ni ibi tí wọ́n kọ́ mọ́sálásí sí, nígbà títí dé ni wọ́n ló pín sí méjì. Ìmáàmù àkọ́kọ́ náà tàn ní mọ́sálásí àti ní yídì ọba náà ni. So nípa bẹ́ẹ̀ tí wọ́n bá ń sọ wípé olórí àwa mùsùlùmí nílẹ̀ káàró òjìire, Olúwo ó jáde ó sì tàkẹ́bọ, ó jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ pé làkúndé inú kó ẹ̀yẹ lẹ́bọ ẹlọ́mú ọba yín ọ̀ nínú wálíyàdé mùsùlùmí láwa, ọba tàwa ni ọba tó bá jáde pé mùsùlùmí lòun. Ìṣẹ́ ló pé mo jẹ́ ọmọ Ìwó rárá o, wàláhì làzìm. Tó bá ṣe wípé kò ta gbòra lẹ́nìkan ti jáde, àbíjẹ́ òun ó kó kan nínú oko Ìwó lọ́ba kan ti jáde pé mùsùlùmí lòun, ọba mi ni. Kódà di ìsìn náà Olúwo lè jẹ́ orí ni, gbogbo ọba pátápátá nílùúkílù tí ọba ti ṣẹbọ tó sì pera rẹ̀ ní ọba mùsùlùmí tó sì lóun ọ̀sẹ̀ ẹbọ, àtẹríba fún un. Tá bá ti délùú ẹ̀ tó bá fẹ́ á wà lábẹ́ rẹ̀ ni. Mo sọ pé àwọn ọ̀bẹ náà kẹjà sí pé ẹ ṣe jẹ́ Mufti, àwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́n ń tara gan, wọ́n tara ibà ọba tí ibi Mufti tí lè kéwú yàn ni àbá àfa àyàn, ibi kọmíṣánná mínísítà tí kọmíṣánná yàn. Ẹ jẹ́ wọ́n máa bá tàn lọ bọ́ bá dánú tàn, bọ́ bá ṣe gbọ́nú tàn. Èmi ọba Olúwo lọ́yẹ̀ èmi ní Mufti. Ọba Olúwo tó máa ń yan ìmáàmù àtàfà lè kí wá lọ yẹn nìkan ní Mufti, ṣé yàtọ̀ sí láàrin àwọn méjèèjì. Ní mẹ́dánù gan, ní fèdè gangan yàtọ̀ tó wà ń bẹ, àdẹ̀jà ṣe nítorí tàbí encourage ara tá a fi gba Mufti, àfẹ́ discourage ọba tó yẹ pé ó strange irú ọba bẹ́ẹ̀ sí kí ni ó yàtọ̀. Káàkọ́ àgbà nígbà pé àwa náà fẹ́ kí nǹkan tó yẹ ó dìde ní sáàyàn ọba míì ni. Ìdílé tí jọba nínú àwọn ọba tí wọ́n máa jẹ naturally nílẹ̀ káàró òjìire, ìkan sì yarí ń bẹ̀ láti bí 100 ọdún, ó dẹ̀ kọ́ mọ́sálásí, ó dẹ̀ kéwú, ó dẹ̀ lọ jẹ lèmọ́mù,
Amirul Mu'minin ní gbogbo mùsùlùmí tí ẹ̀mí ẹ bá da tó mọ tó ń ṣe tí làákàyè rẹ bá pé tí ọ̀sẹ̀ gan ń bẹ̀ ibikíbi tó bá rí kó ti dìde. Ebi Sokoto ni Usman Bono Fodio wà tí gbogbo ilẹ̀ Haúsá ti wà lábẹ́ rẹ̀ tí wọ́n sì ń gbà fòdì sìn ní ìgbà fọ́ àjọpín ní ọ̀rọ̀ ọmọ náfìkì ni tàbí aláìgbàgbọ́ yé gbogbo wa lẹ́ẹ̀ká gbà fún Olúwo kí n tó gbé tó kọ́ yàn àmúftí kó tó yàn àmúftí láti dúró tì kó dàgbà tó yàn àmúftí àtúláàfẹ́ àfa àwa ló ní àgbà láfigbà tó tán bá yẹn lòmíì tí ọba wa ṣe tó yẹ kó ṣe ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ìbúgbà náà o dandan lọ gbà á sì gbọ́ sáfà wa lẹ́nu. pẹpẹ fẹ̀gàn rẹ lẹ̀ báàbá fẹ̀gàn lẹ̀ ó ní ọgbà ìta àṣẹ ṣé káwa gba tiẹ̀ ni ó dúró níbi tí olóò dúró sí oní sanfi lọ wá ní ó fẹ́ pé tí wọ́n náà bá ti ṣe nǹkan tó ọba ti fi lọ wá káwa náà mọdà sí ìwọ tó sọ bẹ́ẹ̀ gbà pé kò sí ilé ayé tó èkú ẹnìkan ò ní dìde support ẹ láéláé ìdáhùn náà máa sọ gbọ́dọ̀ tí wọ́n náà sọ ni wọ́n àfi lọ wá kí ló tán fi jẹ́ tí wọ́n fi sọ fún wa ṣé ìlú ọjẹ́ mọ́rú kwẹ́sà bẹ́ẹ̀ tí ìbá ti pé nǹkan máa ń ṣe èèyàn ìlú tó fọ́nká tó dàrú àfáàyín mélòó ló bá dá wà débi tí Usman Bono Fodio bàdé Usman ṣe dá wà ó pèpè ó sì gbé ìjọba Islam dìde àfáà kankan nílẹ̀ káàró òjìire láti 104 ọdún kí ọba Olúwo tó máa jọba bí 107 ọdún ni wọ́n ti gbúrò pé mùsùlùmí ti wà nílẹ̀ káàró òjìire wọn kàn nílùú kan specific wọn ní mọ́sálásí kan specific kódà wọn bá láyé ibi kan tẹ́tí kírun ìtọ́ gbajúmọ̀ jù pé ọba gba Islam ó sì kọ́ mọ́sálásí nọ́mbà 1 rẹ̀ tí ò sí nọ́mbà kò sí kàkà ṣáájú ẹ̀ òun náà ní tọ́sẹ̀lẹ̀ ní 16 kankan yẹn iná ní Olúwo nọ́mbà 1 ọba kan ṣáájú ẹ̀ làbẹ̀ pé gbà tó ti wá dìde báwọn kí ló dé tá a fàgbà kájọ kóra wa jọ kájọ wà lójú kan náà tó bá ní wọn ò fi lọ ní wọn sì ti ṣẹlẹ̀ wọ́n lọ fi lọ wọn báníyàn bá dáa tó fẹ́ jo lórí bí a lórí ni wọ́n wá rí àwọn òjò lórí tábà jo lórí àní gbà fún ẹnìkan tí ó lóun kàn dìde tí àwa tajà lùsùnà sálàfí tá a máa fi tako èèyàn ọbẹ̀ lára Olúwo ṣùgbọ́n nǹkan yóò tó tí èèyàn fi máa tako olórí tọ́lá níbi tí a bá rí mistake lára olórí ká ṣe sùúrù ni èmi háìhá ìyàwó mi bojú gbogbo ìyàwó mi tí Olúwo bá ní àwòtọ́ kọ́kàn bo ara rẹ̀ kò wá bójú tí wọ́n àtọ́rí bojú tèmi wọn sọ pé kìí ṣe lórí ni ibi tó ti yàtọ̀ sí wa kò tó nǹkan tí wọ́n sọ pé kìí ṣe lórí kódà kò tó jẹ́ nǹkan míì tó tún le jù yún lọ mọ́dá máa pé ètò burú jù ó sọ pé kò sí ti jẹ́ bọ ó sì jẹ́rìí pé la ilaha illallah Muhammadu Rasulullah ó sì ń bá wa kírun ní ààfin Olúwo lónìí wọn gbọ́dọ̀ mu ọtí ààfin olórí bẹ́ẹ̀ wọn ò bí ọdá kó mu ọtí tó sì dàsìkò oorun gbogbo tẹ́ bá ń ṣe kẹfì ilẹ̀kẹ́ lọ kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o bá ṣe ń pàtàn ìyẹn lèèyàn ní support ẹ̀yin mùsùlùmí ọba tẹ́ bá ní ìdí ọba mùsùlùmí olórí mùsùlùmí o tí rí rí ọ̀dàrú o torí a gbọ́dọ̀ lẹ́nìkan tí a máa ti síwájú pé olórí wa rè kí àwọn bá jẹ wá a dẹ̀ gbọ́dọ̀ moderate ẹ̀ ní ìsìn àwọn ọba tó jẹ́ mùsùlùmí náà wọ́n ti ń lẹ̀ pọ̀ mọ́ Olúwo wọ́n ti lẹ́gbẹ́ tiẹ̀ náà wọ́n sì fi Olúwo síwájú ìwà ń tiẹ́ bàbá àfà ṣé ìsọba lẹ́yìn ọ̀ni àwọn ọba tó jẹ́ mùsùlùmí gidi tí inú wọn dáa wọ́n ti ń lẹ̀ pọ̀ mọ́ Olúwo wọ́n ti ní association tiẹ̀ wọ́n ti jọ ń ṣe papọ̀ wọ́n sì ti Olúwo síwájú ìwà ń tiẹ́ kọ́ máa pọ̀ sí láàmú gbàdúrà èyàn ọba yòókù tẹ bá jẹ́ mùsùlùmí tẹ́ ń fara pamọ́ ọ̀yá ẹwà mọ́ ọjọ́ Olúwo lẹ́yìn náà tó kẹyìn alálàáfà àwọn alálàáfà kan jẹ́ ní Ọlọ́run bí bàbá wa Tajudeen Al-Adabi olórí gbogbo alùsùnà nílẹ̀ káàró òjèrè wọ́n ti wá bá bàbá Olúwo wọ́n lẹ̀pọ̀ mọ́ àgbà ọlọ́ba ìwé ń tiẹ́ wọ́n àfà wa ńláńláńláńlá tí wọ́n jẹ́ àfà àgbà tó jẹ́ àfà fún wa Dr. Azrau bàbá wa Al-Wazir Dr. Abdulaziz Dr. Daoud Abdulbaki Muhammad Professor Khedir àtàwọn professor míì láti ìlú míì gbogbo àwọn àfà àgbààgbà tẹ́mi rí tí wọ́n dá gbogbo ọ̀nà gbà fún Olúwo bàbá ìmúra ẹ̀ lẹ́yàánú gbà fún Olúwo wọ́n á ní ẹnìkan tó ké wọ́n fi lọ àwọn gbogbo òǹkì tiẹ̀ nígbà àwọn wí ni pé gbogbo wa ká wà lójú kan náà kódà kó lórí wa kọ́ mọ̀ dáa tó wa pé ó ti ẹ̀jọ́ lórí tí gbogbo ọjọ́ papọ̀ mọ́ wọn ibi tá a ti lò ó ẹgbẹ́ mi tá a ti lò ó tá a fi jà fún ẹ̀tọ́ Islam
ó pọ̀ kọjá káwá máa sọ pé àti ìráwọn kankan lára rẹ̀ àbí mo ní rísì kan gbàgbé gbogbo rísì rẹ̀. A ní ìdí ọba kankan tì síwájú náà ni wọ́n ń sọ ní ìsìn, wọ́n ń pè ní ìsìn, wọ́n ń ta lórí Yorùbá Ọọ̀ni ní àbí Aláàfin ẹgbọ́n ta wà ní ìsìn. Àwọn tó dúró pọ̀ ní wọ́n dúró òṣèlú burúkú tí sì ń mẹ́mẹ́rì tẹ́ bá ti gbà pọ́yọ̀ ní a jẹ́ pé gbogbo Yorùbá ẹlẹ́bọ ní àná. Mo fi sọ fún Aláàfin declare o mọ̀ pé ààrẹ lẹ́bọ tó wá tá pé ààrẹ lẹ́lẹ́bọ èyí lórí tíá o possible wọ́n sì pé ààrẹ ń kírísẹ́nì wọ́n pé ààrẹ ń kírísẹ́nì kó ààrẹ tó sọ olórí ọmọ Yorùbá mọ́. Rọra jẹ́ Aláàfin tó jẹun rọra jẹ́ Aláàfin tó jẹun tó bá pẹ́ ààrẹ ní mùsùlùmí bí bàbá àná náà ṣe máa fa kíw ó tún ríjọba ṣe. Èyí ń mẹ́sẹ̀jì sí bàbá wa Aláàfin Abdulhakeem ló kọ rẹ máa wá mọ́sálásí dáadáa. Ọba mùsùlùmí lọ ṣùgbọ́n yìí ṣe ọba Islam because ọba Aláàfin ò ní structure Islam kò ní àlùkọ́dí kò sí irú tó lúwò ṣe rí kò yẹ wé láwàní olúwo máa wé láwàní olúwo ní àlùkálí olúwo máa dìkílà rẹ pé ọba mùsùlùmí lòun nínú ìtàn wọn títí dè sìn. Ìwò tí ò tún rí ogun ọ̀jàwó rí torí pé ìlú àlàáfíà ni ìlú Islam ni. Àmọ́ kápẹ́ Yorùbá generally wọ́n fẹ́ mọ́ sọ gẹ́gẹ́ bí Yorùbá generally ìwọ Aláàfin tó bá fi lè declare pé ń kálukú wọn máa ṣe tiẹ̀ ẹlẹ́bọ ọ̀sẹ̀ bọ́ mùsùlùmí ó ṣe mùsùlùmí Christian ó ṣe Christian àmọ́ ọba Aláàfin ni a jẹ́ pé gẹ́gẹ́ bí ìtàn o ọmọ Oòduà gidi ni ọlọ́tọ̀ tó bàbá rẹ̀ Aláàfin bàbá rẹ̀ tí í ṣe bàbá gbogbo wa bàbá rẹ̀ kò lẹ́sẹ̀ kankan o gbogbo ẹbọ yìí gbogbo ògbónláka yìí tí ń ṣe Ọya tí ń ṣe ọmọ àwọn ẹ̀gbọ́n ọmọ kú wa kan ní o ọmọ náà jẹ́ fún bàbá rẹ̀ Aláàfin bàbá wa Oòduà kọ̀bọ̀ Ṣàngó kọ̀bọ̀ ògbónláka ayé kọ̀bọ̀ Fá kọ̀bọ̀ nǹkankan ìgbà tó dé fẹ̀ Ọọ̀ni ní ń ṣẹbọ Ọọ̀ni ní ń ṣẹbọ ó sì yàn ó wà pẹ̀lẹ́bọ rẹ̀ ó sì rí bàbá ti wá tọ́sẹ̀ wá kalẹ̀ èé sóhun lọ́dá òsà kankan kalẹ̀ fún wa àwa la yà sí bí òsáhùn láwọn tó yà síbẹ̀. Aláàfin tí wọ́n fẹ́ sọ tí jòdòdó ọ̀rọ̀ ó kì í sí Ṣàngó kì í sí Ṣàngó nìkan lọ́mọ kí ni o Oòduà dúró gẹ́gẹ́ bí bàbá rẹ̀ tó bá pẹ́ ààrẹ ní mùsùlùmí àwa mùsùlùmí ló tún respect ẹ pé olórí gbogbo ṣe ìpínlẹ̀ ìsìnkú àwọn pé olúwo lórí àwa mùsùlùmí olórí àwa mùsùlùmí nìkan ni olórí náà gbọ́dọ̀ sọ pé òun ló lórí àwọn Christian òun ló lórí àwọn ẹlẹ́bọ no olórí wa láwa mùsùlùmí lẹ̀ káàró jẹrẹ that is Islamic structure. So ìwọ Aláàfin tó bá ní ìwọ gangan ipò bàbá rẹ lọ fẹ́ wà àjẹpẹ́ mọ́ sòsà kankan ìwọ àwọn mùsùlùmí náà àárọ̀ gbà pé ìwọ lọ rólé bàbá rẹ tí sì bá bá fún gbogbo wa ọba sì ní bàbá rẹ yes ọba bàbá rẹ yes báwa mùsùlùmí ní olórí torí pé olórí wa tó jẹ́ mùsùlùmí hùn ní tó fi jẹ́ olórí fún wa rí pé òun ni yóò mọ bá wa sọpọ́ọ̀tì Kùránì àtàdísì tá à ń tẹ̀lé bàbá rẹ Aláàfin òun ò lè tẹ̀lé Kùránì àtàdísì àbá ní kí Aláàfin náà máa jẹ́ olórí àwa kíni o mùsùlùmí àti Yorùbá yòókù ṣùgbọ́n kò ní tẹ̀lé kìtàbù àti kíni o àti Sunnah ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yà olórí ẹ̀yà Yorùbá á gba Aláàfin sí olórí ẹ̀yà Yorùbá á sì máa fún ní àpọ́nlé rẹ̀ kìí sọ ní wọ́n ní olórí àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn ọ̀ràn yín àtẹlẹ́bọ tó bá gbà ọ̀gbọ́ tó lọ ṣe dáwà ẹbọ fún tọ̀sàlẹ̀ fún pé máa wá gba ẹbọ kó o sì gbà mí ní ọ̀gá àwọn àmáwá mọ́sálásí làwọn máa ń lo àwọn ilé ọ̀dẹ ẹbọ Olúwo ní ojú mọ́sálásí olólórí wa kìí sọ ni ó kílíà ẹ má ṣàbòsí mọ́ ẹ má ọmọ pèmí sí rubbish kó fẹ́ gbáwo ló fẹ́ pèmí sí rubbish mélòó gan ni yín gan lẹ́yìn tẹ́pẹ́ ẹbọ 10% ní Christian pọ̀ jù yín lọ àwa Muslim pọ̀ jù Christian lọ kí wọ́n lẹ ẹ̀yà àti Christian papọ̀ ẹ̀ tó àwa Muslim tá a jẹ́ Yorùbá. Ìgbèwò tó àtẹ̀ ń pèpè lásìkò yẹn ni pé kí Yorùbá Muslim kó ti ọba kan tó bá pera rẹ̀ ní Mùsùlùmí tó tú ọ̀nà dání kó tì síwájú kẹ́ wá sọ fún mi ọba tó ní bùtàn ju Olúwo lọ ní Islam àbòsí ìwò lẹ fẹ́ ṣe ẹ má torí pa àkọ́kọ́ sọ àdótó pé wọn ọ̀yàn yìí kẹ́ wá ṣàbòsí ẹ má ṣàbòsí bá bàbá pa ìṣọ̀kan bá ìṣọ̀kan nù tó wá rí àwọn àdúródè wọ́kọ́ papọ̀ wọn kí ìṣọ̀kan tó dé o Olúwo lórí wa tó bá yá gbogbo ẹni tó bá lóòótọ́ tó bá fẹ́ràn òótọ́
yóò máa jọyìn wálé lórí ètò ó tòjú báyìí lọ yóò tóbi ti north tí sultan ń darí gbogbo ọba tó jẹ́ mùsùlùmí ní north olúwo náà máa dá gbogbo ó ti bẹ̀rẹ̀ àwọn kọ̀ọ̀kan wọ́n ti ń jọyìn èyí kẹsí èèyàn márùn mẹ́fà kọ́ ni mo wí wọ́n ti ń pọ̀ so ìwọ́n bá tó bá ti wà ń lu kan tó bá fẹ́ pọ́nra rẹ lé tó sì jẹ́ mùsùlùmí gbé hàn pé mùsùlùmí ni ọ́ jọyìn àwọn olúwo sọ pé kò ṣẹbọ tọ́lá ní ẹgbọ́ wà ayé ṣe mùsùlùmí Rasaki mọ̀ ló kọ́ mi àmọ́ àjọ máa ṣẹbọ náà nígbà pé ọba ní ìsara wa a sì ní gbà fún ọ mùsùlùmí tó bá gbà fún ọ kì í ní mọ̀ ní kì í lágbọ̀ọ́yé tó bá lágbọ̀ọ́yé ọmọ pé bóun ṣe gbà fún ọ lásán gbogbo ẹ̀sìn wọn ló ti bàjẹ́ ẹlẹ́bọ ò lè jẹ olórí fún mùsùlùmí that is reality táwọn afẹ́ clear tó ń pa bẹ́ẹ̀ Ọọ̀ni òun lólórí àwọn ẹlẹ́bọ Olúwo lólórí àwọn mùsùlùmí àmọ́ ẹ̀yà gbogbo Yorùbá àtọ́jẹ́lẹ́bọ àtọ́jẹ́ mùsùlùmí o ọgọ́nìsẹ̀ bàbá wa ọmọ bàbá wa tó ń jẹ tó gbadé bàbá wa tó ń rólé bàbá wa lẹ́yà wa ẹ̀yà wa ni o kì í ṣẹ̀sìn wa o èso lórí wa ń bí ẹ̀sìn o ó jẹ́ nìsín ṣùgbọ́n olórí ẹ̀yà wa kì í sọ ní o olórí ẹ̀yà wa òun náà ní kíni Aláàfin kílẹ̀ ààrẹ bẹ́ẹ̀ mo sì fẹ́ fún yín nímọ̀ràn yẹn tẹ́ ẹni wọ́n jọ ń jà ẹ má wulẹ̀ jẹ́ wọ́n jà olórí méjìlá jọ ní olórí kan kì í ṣe ọmọ bàbá wa Ọọ̀ni wọ́n bá wọn ran wọ́n bá wọn ń lé Ifẹ̀ ni ẹ lọ tútàn wò ìkejì wọ́n sì ń ṣẹbọ kí Oòduà tó dé òun náà sì kó di ẹbọ òun chance tó fún tó fi dúró lé Ifẹ̀ ó ní pé àwọn ọmọ Oòduà kú òun bẹ́ẹ̀ àwọn ọmọ Oòduà tó wá kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ àṣẹ́kùbọ̀ wọn lọ láàfin gbogbo ẹ̀ ló kílíà Aláàfin ló lórí ẹ̀yà Yorùbá ọba tí Yorùbá bá ń jẹ gbogbo wọn pátá bẹ́ẹ̀ Aláàfin ni wọ́n wà ìwé ẹ̀sìn tó bá rí ọmọ ọ̀sìn ṣùgbọ́n kí Aláàfin kàmọ́ kan yí pé jahal Islam wà jahal akọ òdodo dé Islam dé ọba kan péré náà ló dìde lóní Islam yẹn òun dúró tì tó òun ló lórí àwọn mùsùlùmí takò ọ́ àmọ́ tó wọ́n sọ pé Aláàfin ò lè ṣe kankan ju ẹbọ lọ lórí Yorùbá náà ni ó gẹ́gẹ́ bí ìtàn ni o ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bè àlè gbàfọ̀ kankan àní sí lábẹ́ rẹ̀ rárá àfitọ́ ọba ṣẹbọ tọrẹ bọ ìdọ̀tí ni ẹ má tara yín jẹ ẹbọ lọ́kọ̀ sí owó máa jí ọmọ gbé máa fi ṣògùn owó ṣé Bíbélì wọn kà sí ní àdúgbò àní tí ó fi tó fún ẹ jáde ìtẹ́ gbé gbálé lórí ọ̀fọ̀ ni wọ́n pa sí ní ẹ̀dáhùn rẹ̀ àbí sáàmù báìbù wọn kà sí àdúgbò àní gbogbo gbọmọ tí ń gbọmọ tí ń fi ṣògùn owó ìlànà kíni ìlànà ẹbọ ni tó bá dà wọlé láìkẹ ẹbọ so bàbá wa Aláàfin Abdul Hakimi wọn kà sí wáàsí fún yín ẹ má dìklẹ́ ẹbọ o ẹsẹ̀ mọ́pẹ́ ayé Ṣàngó dárípa ayé Ṣàngó àwọn Ṣàngó lẹ bá lọ ẹ̀kan ẹ̀rí dípò ara yín ni so ẹni àpọ́nlé ni yín olórí gbogbo àwa ìran Yorùbá ni yín Ọọ̀ni olórí àwọn ẹlẹ́bọ àtàwọn ìran wọn nílẹ̀ Yorùbá ẹ̀gbọ́n mínísìn so tẹ́yìn náà bá sọ pé ẹlẹ́bọ lẹ́yìn náà ẹ̀yà abẹ́ sábẹ́ Ọọ̀ni o láti pé ẹlẹ́bọ Ọọ̀ni senior ni o because dáàdi wa tí í ṣe Oòduà wọ́n bọ̀ ní lórí òòṣà yẹn ni o òṣàlẹ̀ náà fẹ́ gùn síhùn àdé reality mo ń sọ ìwọ Aláàfin tó dé yìí sọ́ọ̀mọ̀ pé Aláàfin tó lọ wọ́n mọ̀ Kùránì o kódà ìyàwó wọn kàn bẹ́ẹ̀ tó kọ́ parí Kùránì nǹkan kátẹ́ ìfilé níyì lọ́dọ̀ àwọn mùsùlùmí ó náà kọ́kọ́ pé òun ìṣẹ̀lẹ̀bọ àmọ́ bá gbogbo Yorùbá iná lòun àgbàbẹ̀ torí bàbá yín lọ bàbá wa ní bàbá gbogbo wa ẹ̀yin náà lẹ́sìn ń jọba wọn lálàáfin fi kàn yín ẹ̀yin náà lẹ́ láàfin ẹ̀yin lẹ́ ládé Ọọ̀ni ò ní adé ọmọ Yorùbá òòṣà ni wọ́n máa bọ that is the reality kìí sì ṣe ọ̀rọ̀ àrífín bó ti wà àpọ́nlé dandan ni ó wà fún Ọọ̀ni nítorí pé Ọlọ́run ló fi sọ Ọọ̀ni ẹ̀gbọ́n mẹ́sàn ṣùgbọ́n tá bá ti di bí ẹ̀sìn èso lórí wa ẹ̀sìn làwọn sí wàá sí ilé ayé èso lórí wa Ọọ̀ni ò kìí ṣe olórí àwọn jàmá àwọn ẹlẹ́bọ ni wọ́n àná ẹ̀ gbọ́dọ̀ rí Ọọ̀ni fín o gbẹgbẹ́ máa rí wọn fín o ilé ti kàn ní pé àwọn náà gbọ́dọ̀ sọ pé àwọn máa sọ fún wa pé tàbá ì láàṣẹ àbíkọ́ máa pé ra wọn lólórí wa ọ̀sẹ̀ tí ó tò lẹ́yìn ẹ o àwọn olórí ẹbọ ẹgbẹ́ yín ẹ̀dẹ̀ ju 10% lọ òṣèlú lọ́sọ yín di bẹ́ẹ̀ ṣe ríhùn bí wàá sòṣèlú tẹ̀lé ń jọ́tẹ̀ ìhun mùsùlùmí bá sì unite àbí ọmọ Yorùbá unite òṣèlú máa padà sí ògo Aláàfin bẹ́ẹ̀ náà òṣèlú yóò padà sí ògo olórí mùsùlùmí ọba ajẹ́pọ̀ olórí mẹ́ta la nílẹ̀ Yorùbá ó sì lálàyé ẹbọ tí àwọn ẹlẹ́bọ tí bàbá wa Oòduà bá nílé Ifẹ̀ ìran wọn ní Ọọ̀ni àdínà rẹ̀ máa jọ ní rẹ̀ lọ ṣùgbọ́n kọ́ máa sọ pé ìwọ lórí Yorùbá rárá gbogbo ọmọ Yorùbá
tí Oòduà bí wọ́n kò lè Ifẹ̀ wọ́n làwọn lọ nígbà náà bá kù tí ọ̀rọ̀ tọ́rọ̀ǹgì náà ni kí wọ́n kò lè Ifẹ̀ sí nítorí wọ́n kò lè Ifẹ̀ ló jẹ́ kí Ọọ̀ni ó gbé orí jáde that is reality bẹ̀tẹ̀ àwọn nu àwọn ní ọlọlọlọlọ tí wọ́n ń dá Ọ̀yọ́ lẹ̀ Ọ̀yọ́ mẹ́fà ló ti tú the last Ọ̀yọ́ ló wà ní ìlú Ọ̀yọ́ yìí tálàfin darí sọtàbí sọ̀tàn olórí ẹ̀yà Yorùbá generally Aláàfin àlàyé kejì nù àmọ́ Ọọ̀ni olórí àwọn ẹlẹ́bọ àwọn ìṣe ẹlẹ́bọ bàbá Ọọ̀ni àtẹ̀yìn ẹlẹ́bọ sọ́sọ́ àwọn ìṣe ẹ̀yìn ẹ̀ ń bá lọ́dọ̀ wa bá a ṣe wá wọn ẹ̀ ń bá kúrò nínú Islam tó bá bọ́ sí ọ̀dọ̀ ẹlẹ́bọ olórí burúkú ni ọmọ náà Jahannama ni báwo lẹ́sùn possible kẹ́ máa fi orí burúkú àti Jahannama lọ wá àwọn ọ̀sẹ̀ bọ̀ so olórí àwọn ẹ̀yà Yorùbá generally àwọn ọmọ tó ṣẹ́kù náà nù Aláàfin ẹ̀yin lólórí gbogbo àwa ẹ̀yà Yorùbá ṣùgbọ́n ká pé nígbà tá a ti gbẹ ẹ̀sìn yàtọ̀ àti mọ̀nà ẹ̀sìn sì tóbi ju gbogbo kan lọ àti ródòdó olórí ìtawà wa nìkíni o Olúwo tó jáde o tólúwọ̀ bá jáde àwọ̀ ẹlòmíì tí ó jẹ́ olórí fáwọn mùsùlùmí láyé mùsùlùmí kan láyé kò ní fẹ́ ara rẹ̀ sábẹ́ Ọọ̀ni láíláí tó bá fẹ́ ara rẹ̀ sábẹ́ Ọọ̀ni náà Jahannama ní owó so àwọn kan tá a fẹ́ kéré àníyẹn tó bá ti pé ìjàmbá wà ń bẹ ìpè wà ń bẹ sẹ́wò wọ́n mọ̀ pé èèyàn ló ṣépè fún ibi tí ẹ sọ lónìí ìgbé wọ́n tẹ́ ẹ máa ṣépè tẹ́ ẹ máa ṣe gírígírí mo máa ń sọ fún ọ lónìí pé tó ìpè rẹ̀ ń sẹ́ mo fún ọ ní ọ̀sẹ̀ kan ọ̀rọ̀ rí ọ dàrú láti reality a ní làkúndé nìkún ẹ máa ṣẹbọ yín o àwọn ọba yín ṣẹbọ sọ àwọn pé àìlú olórí ní adé onígbà tó fẹ́ ẹlẹ́bọ ní ọ a sì ní ọlọ́ba kan ṣoṣo tó dìde ńlẹ̀ káàró ìjíire gbogbo èèyàn ló sì mọ̀ ó sì ní background tó nítumọ̀ ó ní history tó nítumọ̀ di ìsìn ọba aláwà ní di ìsìn bá bá ń jẹ ọba níwò dọ̀tún la mẹ́wàá kọ́gbọ́n wọ́n wì láàrin alólóyìn mùsùlùmí nù bẹ́ẹ̀ wọ́n bá sódodo reality lè yún náà ẹlẹ́ẹ̀kẹta àdẹ̀lẹ́ dínà reality àwọn ọmọ ojúlówó bàbá wa tó wá láti Maka ẹ bá ló wá láti Egypt láti Maka tó lọ Egypt láti Egypt ló ti wọlé Yorùbá àwọn ẹlẹ́bọn náà fẹ́ máa pàtàkì pé ara kò rí bẹ́ẹ̀ o àti wọ́n sì sọ fún wọn ní bàbá wa wọn àwọn bàbá tọ́mọ bó ṣe dédé wọ́n ní sẹ́yìn ló fi gùn ló fi bọ́ọ̀lẹ̀ láti ojú sánmà wọ́n gbà tó wá kúkọ̀ á mú sẹ́yìn náà kó tó fi gbókù ẹ̀ lọ sí ìkejì àwọn ọmọ nígbà tí bàbá wa tó bá jábọ́ láti sánmà tó bọ́ọ̀lẹ̀ láti sánmà pẹ̀lú chain àwọn ọmọ náà sẹ́yìn àwọn náà bọ́ọ̀lẹ̀ ní chain tààrà náà táwọn ọmọ fi wálé ayé àjọ pé bí àwọn ará ṣe rí la gbọ́dọ̀ sí kíni àwọn ohun dáadáa àwọn ẹlẹ́bọn yẹn wọn mọ̀ òwe kankan wọn ọ̀làjú wọn fọ́nú ilẹ̀ bẹ́ẹ̀lù wọ́n ní Ilé Ifẹ̀ ní ojúmọ́ ọmọ tí ṣe kíni láì jẹ́jọ́ ọmọ geography fẹ́yìn ṣe proof lágbàáyé ẹgbẹ́ sórí Google kọ́ ọmọ fi ń ṣe ẹ̀yẹ àbíká ẹgbẹ́ sórí Facebook pé the science of Yorùbá wọ́n náà ni pé ilẹ̀ ìwòlé ayé Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìpẹ̀ ní lórí omi adìẹ wa ń tàn bí ṣe à ń tàn báyìí ìgbòlì ayé tí ó rí àwọn ẹlẹ́bọ táwọn wíire tẹ́ni á máa tẹ̀lé àwọn olódò tẹ́ni á máa tẹ̀lé àwọn bọ́n sí wọn ò ní lẹ́tà o àwọn ẹlẹ́bọ yìí wọn ò ní lẹ́tà bẹ́ẹ̀ sí wọn ò ní ABC èbó ló ní alùbátà sa làwa sí kíni làwa mùsùlùmí ní ẹ̀yin ẹlẹ́bọ yẹ mú tẹ̀yìn náà wà kí lẹ́yìn ní ABC tá a yọ ABD Yorùbá ń bẹ̀ àwọn Christian ló ní alùbátà sa àwa mùsùlùmí la ní kí ni contribution ti yín nínú education ṣé ẹ̀yin kọ́ lẹ́ni contribution bíi àrígìnàrígìnì àfẹ́rí ẹgbẹ́ lórí ẹlẹ́bí bọ̀gún ẹ̀yin kọ́ lẹ́ni gbogbo àwọn contribution yìí gbogbo tí ilẹ̀ Yorùbá ti ń dàrú lónìí tẹ́ ń pààyàn ebi oògùn ni pásítọ̀ tó ń pààyàn sí ṣọ́ọ̀ṣì àti ìbẹ̀lẹ̀ mọ́mú tẹ́ ń kápá èèyàn mọ́ lọ́wọ́ ebi ọ̀dọ̀ yìí ni wọ́n yà lọ wọ́n wá sí yìí lọ sọ́dọ̀ nígbà tí wọ́n mọ ẹ̀sìn wọn tẹ́ ń ṣe wọn mọ́ tí pásítọ̀ bá mẹ̀sìn rẹ̀ níbo ló ti wà nù Báíbù pé kó o pààyàn sínú ṣọ́ọ̀ṣì tí àfa àbámọ̀ ẹ̀sìn rẹ̀ gbọ́dọ̀ ti wà ní Kùránì pé kọ́ pààyàn sí ẹ̀sìn méjèèjì ẹ̀rọ ta kókó pààyàn bẹ̀tẹ̀ ṣe ẹ̀yìn ẹlẹ́bọ lèdì náà rẹ o ẹ̀yin lẹ̀ mọ́ fi hàn rúbọ o tẹ́ bá fẹ́ ṣẹbọ yín ẹ̀yin láti sọ pé orò ní obìnrin èèwò tọ́lá wò ó akúpi kankan ẹ̀yin ní ẹni pé ẹ̀yin ní ó dára dábí ọmọ ẹ̀yin eégún ẹ̀yin ní gbogbo àwọn ritual tí ń ṣẹlẹ̀ tó ń pààyàn rẹ́rẹ́rẹ́rẹ́ tí wọ́n dúnyàn tí wọ́n lo ẹ̀jẹ̀ Àràmọ́nì Ìlọrin ọ̀rẹ́ yín lọ́yà Ìlọrin yín lọ́tẹ̀lé ọ̀tọ̀ ni pé
student kọ mọ syllabus tí wọ́n kọ ọba fèèlì kọ gba máàkì àbí ẹni irú wọn ni bí irú Ramani yẹn àbí àfàtẹ kápá ẹ̀kọ́ student tó fèèlì ni kọ mọ ẹ̀sìn rẹ̀ ọ̀tọ̀ wá ní kí ni ríìlì ẹ̀sìn gangan kí lọ yà lọ ẹ̀yin lẹ́lẹ́bọ ẹ̀yin lẹ́ni pààyàn àwọn òòṣà tí ilẹ̀ máa kiri àwọn òkè dáadáa bí kẹ́ ẹ sọ pé gọ́lákà ayé olómílé fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làsọ́lé fímọ̀kímọ̀ búra ṣé èèyàn gidi lídà gidi ustaz gidi mẹ́tọ̀ gidi olórí gidi ni olómílé kó fẹ̀jẹ̀wẹ̀ èjì èèyàn ọ̀làsọ́lé fímọ̀kímọ̀ búra ṣé ọ̀dà kí èèyàn gidi kọ́ lásọ tí ó wọ̀ kọ́ lọ mú ìmọ̀ ọ̀pẹ kọ́ máa fi wé ara ṣé yóò nọ́mà ẹni Ọ̀ṣun àbí ọba obìnrin di odò bó lè yẹ̀kẹ́sẹ̀ lè di odò ọwá ní ńgbà tó wò bí mọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ máa tọrọ ọmọ ẹ bá máa tọrọ ẹ̀ lọ́dọ̀ òun tó ń pé ńgbà tó ń fẹ́ wà láyé òun tọrọ ọmọ òun ọmọ ọlọ́run ò fún òun ká máa tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ gbogbo nǹkan yín lọ́rọ̀ ǹgì kódà ẹ̀ nìtàn gan gbogbo ìtàn ilẹ̀ Yorùbá pátápátá ló forí gbára wọn bí ìtàjákujàku rédèrèdè gbogbo rẹ̀ bá yọ wọgbó lọ báyìí ní tẹ́ bá nílẹ̀ máa tẹ̀lé tàn yín tẹ́yẹ lẹ́bọ̀ pa fún wa ìyẹn wọgbó lọ ẹ wo àwa máa bàbá àtàwa o àti mẹ́kàlì tí ń bọ̀ bóyá gbà náà Egypt kọjá ó sì wálẹ̀ Yorùbá ó sì bá àwọn olóòṣà àwọn ọba mẹ́rìnlá kọ́ni àbí mẹ́rìndínlógún ọba wọn nífẹ̀ẹ́ nínú wọn náà àwọn àràn tó bá ń fẹ̀ yẹ òun náà lọ ní nítorí pé àwọn ọmọ rẹ̀ ojúlówó wọn kú ònífẹ̀ẹ́ ní àwọn ọmọ ọba ní ọba máa jọba lọ àmọ́ kú ònífẹ̀ẹ́ lọ́jọ́ kí ọ̀nà wọn máa jẹ tó nípa bí àdínà hàn ní pé ìwọ ló lórí òṣèlú lè gbé ọ lé a lórí òṣèlú àmọ́ tàn ò lè change ọba tó bá tàn mú tó bá bàbá wa mu òun náà lọ ní òun ní olórí ìran wa òun ló yẹ kó jẹ́ olórí ìran wa bí ọba sì wà lórí bó ṣe wà tó bá yá tó bá gbéjọba dé ìjọba wọn dá padà sí kíní o ààyè rẹ̀ ó wá dá padà bẹ́ẹ̀ o kò dá padà bẹ́ẹ̀ o àwa ti lẹ́sìn kí lẹ́sìn wa al-Islam Islam yẹn yàtọ̀ sí àṣà wa ó yàtọ̀ sí ìran wa ó tóbi jù ìran wa lọ ó tóbi jù àṣà wa lọ ó tóbi jù bàbá wa lọ ó tóbi jù ilé ayé wa lọ Islam yẹn nítorí pé nǹkan Ọlọ́run ni àṣẹ Ọlọ́run ni ó tóbi jù ọba tó wá jáde pé òun lọ bá òun sì dúró ti Islam kò ṣẹbọ tá a sì rí ẹlòmíì tó ṣáájú ẹ̀ nínú ìtàn àti nínú irú ọ̀rọ̀ òun náà ni Olúwo láfi ní pé òun ló lórí àwa mùsùlùmí. Ọlọ́run yọ wá pẹ̀lú wa o mo rò bí aṣọ́yé àbá aṣọ́yé subhanakallahumma bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa natubu ilayk.